donate títí ẹ. Ẹyọ kan fún wọn ní tèmi pé kò lè. Mélòó ni wọ ní? Méjì. Wọ́n ní wọ ní kidney méjì. Bẹ́ẹ̀ni. Ìwọ wá donate ẹyọ kan. Bẹ́ẹ̀ni. Wọ́n dẹ̀ sọ fún ẹ pé tó bá donate kò sí tí ó ṣe é. Bẹ́ẹ̀ni wọ́n ní. Ẹ gbọ́ ṣó possible kí ẹ donate kidney gan. Àti bí ọdún mẹ́ta wọ́n ti ń bá rẹ̀ ṣe wọ́n lẹ́nu. Ọdún mélòó? Ọdún mẹ́ta. Wọ́n dìde mo gbé wọn ní káàkiri mo ṣe gbé ẹ fún wọn òwú náà má yìí sùn àwọn náà lè sùn àjọ lè sùn lé dáadáa máa gbé káàkiri ní ẹjọ́ tó Ọlọ́run èmo lọ́ńdà gbé ọdẹ mo gbé ìrẹ́ pò sí wọ́n di mo ṣe gbé. mo kí agbègbè olólùfẹ́ ìkànnì Only Jesus TV àtúkù dédé àbò yìí bí ojú ọjọ́ ti rí ní ọ̀dọ̀ wa lọ́hùn ní gbogbo bí ti a bá pátápátá ní orílẹ̀-èdè yìí Nàìjíríà ní òkè òkun United States United Kingdom mo kí gbogbo wa pátápátá lórúkọ Jésù yóò dára fún wa Ọlọ́run ní fún wa sílẹ̀ ní Àgbàlá Gabriel bó tún ṣe ń lọ òun la mú wá fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ nípa ogun tó lọ ní Àgbàlá Gabriel àlejò ká má fi tó wa létí ẹ jẹ́ ká share fáwọn ènìyàn ẹ jẹ́ ká like bákan náà ẹ jẹ́ ká comment ẹ wá tẹ̀ tí subscribe ẹ jọ̀ọ́ bá subscribe sí ìkànnì Only Jesus TV ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ ẹ dẹ̀ bá tẹ notification bell yẹn bí ó bá ṣe ń jáde báyìí a lè máa bọ́ sójọ́ wa bá bá ṣe mú tuntun wá fún wa lókè lọ́hùn bóyá níbẹ̀. Only Jesus TV. Ìrònú ni o. Nígbà tó yá ẹ fún mi sí àkín jókòó kí má sùn mí lè. Ara ni wọ́n ní. Ara ni mí. Ara ni mí. Ìdí ẹ̀sán ló wà. Fún èrò mi kọ́ máa wọlé. Ìgbà tí bàbá àwọn ọmọ mi tó ṣaláìsí èmi nìkan ni mò ń dá gbé mo dẹ̀bí mọ́ márùn ìrònú yìí ni fámìlì kan kò bá mi dá sí nígbà tó yá ó rẹ́ mi ìgbà tí mo délé lọ síbítù tán tọ́jú mi tán mo wá rí pé ara mi ń wú mo wá padà lọ sí ọsibítù wọ́n wá ní pé kí mo ti ní pé ẹ ní rìn ní aláyé ẹ ṣàánú fún mi. Ẹjọ́ ìṣàánú fún wa ẹjọ́ ìrànlọ́wọ́ la nídìí ẹjọ́ tó Ọlọ́run ká ti náwó àti náwó ẹjọ́ tó Ọlọ́run ìrànlọ́wọ́ la nídìí wọ́n ní ká sí sọ́ọ̀dì nìkan. Kí ló ṣẹlẹ̀ kí wọ́n ní kẹsẹ̀ máa sọ? Kí ló ṣẹlẹ̀ sí wọn kí náà nìkan ṣe kí ló ṣẹlẹ̀ sí màmá gangan. Nígbà tí mo lọ sọsibítù wọ́n wá ní pé mo ti ní kidney problem nígbà tí wọ́n tẹ́ẹ̀sì mi. Kí ló ṣe kun yín bí báyìí? Ṣé kun yín wú ni? Ẹ wú ni. No, ìyá ẹ má gbogbo ara ló wú. Ṣebí ìròyìn délẹ̀. Ó yá jẹ́ kí ìròyìn délẹ̀ ká kẹ́kọ̀ọ́ gbé kùn. Ẹ má ṣe má ó yá ẹ kàn lè ṣíkùn sókè ní tiẹ̀. Ẹ má yẹ kó ẹ dóòrò yín dáadáa. Ẹ ròyìn lọ́yà gbé lè gbé bẹ́ẹ̀. Báwo ló ṣe jẹ́ ẹ má ṣí ikùn nìkan. Ṣé kò gbé bí kankan? Ẹ ní kidney kíni? Kidney problem. Kidney problem. Now kí ló ná torí àwa wà ní ṣòro ní alẹ́ àná ní Ọlọ́ṣogbo so mo ti máa rí wọn gbẹ̀gbà tó wá dòru àná wọ́n ní wọ́n lè rìn dáadáa màmá ẹ ká kíní dáadáa ẹ ṣe kíní dáadáa wọ́n ní wọ́n lè rìn dáadáa so àánú wá ṣe mí mi tí ẹ fẹ́ gbé wọn bẹ̀tẹ̀ àánú wọn ṣe mo feel pity fún wọn àánú wọn ṣe mí bá ń gbé wọn. Òun ọmọ aráyé ẹ ṣàánú mi inú ò ní rí nira ìnira ò ní tọ́ sí yín lágbára Ọlọ́run ẹ ṣàánú mi ẹ má jẹ́ ń kú ẹ ṣàánú fún mi ó ti àfẹ́ ti ẹ ṣe mi ì lè rìn mọ́. ẹ máa gbọ́ ẹni wọ́n ní kẹ́ ẹ wọ́n ní kẹ́nìkan ó donate ibẹ̀ mo fẹ́ gbọ́ gbẹ̀gbẹ̀ tí ọmọ yín nì ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn.
ó yá sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ́ mi. ní problem fún ẹjọ́ tó ọlọ́ máa ẹ ṣàánú wa ẹjọ́ ilé. kí ló ló ṣẹlẹ̀? a lọ sọ hospital usage ní gbogbo ta ní gbogbo tèmi náà iṣẹ́ tí mo ṣe wẹ̀ ẹ jẹ́ kọ́mọ yín sọ̀rọ̀. láti kó lọ usage ẹjọ́ tó ọlọ́ gbogbo tàbí ṣe tẹ́sí ó lọ bí abitán ẹ̀ta gbogbo yẹn náà ajá ń tọ́ ẹ̀ káàkiri náà ni ẹjọ́ ọ wá ní kidney problem ló ń ṣe wọ́n pé kẹ́yẹmẹ́ tó bá lọ dé kidney problem fún wọn. farabalẹ̀ sọ̀rọ̀ bọ̀dá. wọ́n ní kidney problem ló ń ṣe wọ́n ní ẹjọ́ tó ọmọ aráyé mo dẹ̀ ní màá tó kidney problem fún yàrá mi tó wúlò fún mi gan ẹjọ́ alẹ́ kí n débi tí mo dé máa gbọ́ oníwàá donate kí ni. màá tó kidney mi fún wọn ẹjọ́ tó ọlọ́. ọmọ mélòó mọ́ mi yín bí? ọmọ 5 lọ bí. ọmọ 5? bẹ́ẹ̀ni. ìwọ? bẹ́ẹ̀ni. ọmọ yìí? bẹ́ẹ̀ni sà. ṣé akílẹ̀ ṣe lè tó ń sunkún? àbúrò mi ni. àbúrò ẹ̀ ni? ó pt condition wọn tó wọn ló máa ń fáwọn káàkiri látijọ́ yìí wọn lákì wọn lè rìn mọ́ni wọn fi lé lọ bí ọkọ mọ́ wọn lè rìn mọ́ni wọn lè ìmọ̀ gbé wọn sí ìmọ̀ gbé wọn jí lójoojúmọ́ ìmọ̀ gbé wọn. kí ló ṣe wọ náà lọ́wọ́ báyìí náwó ẹ̀ kí ló ṣe lọ́wọ́? bí mo ti ń ṣe náà mo ti jábọ́ ni ọwọ́ mi ti rọ́ ni mo ti lọ fi bandage jẹ kódà kan kò rí ìtọ́jú bó ṣe wà yìí fọkàn bá bandage dé ni ẹjọ́ tó Ọlọ́run fọkàn bá bandage dé ni ẹjọ́ tó Ọlọ́run. kí wàá náà ní kí màmá ó bọ̀dá ní sùúrù gbàngbé òkè kí náà ní kí màmá ó ṣe kí ni wọ́n ní kán ṣe báyìí gbàngbọ́ bẹ́ẹ̀ láyé ní màmá lórí. wọ́n lọ máa ṣe operation fún wọn kidney problem ló ń ṣe wọ́n kọ́ máa ṣe operation fún wọn ni. wọ́n máa ṣe operation fún wọn kidney problem. operation tán ní kán ṣe wọ́n ní mo gbọ́ tán ní ẹnìkan máa donate kidney ṣé wọ́n ló fẹ́ donate kidney? mo fẹ́ donate ẹ̀ fún wọn. ṣé ọmọ wọn ni wọ́? ọmọ wọn ni mi. àwọn ẹ̀gbọ́n tiẹ̀ ń kọ́? lẹ́kàn bọ̀ wọn lè mi. ẹ̀gbọ́n tó níwájú kọ́? àwọn ẹ̀mbíjẹ́ lọ́wọ́ àbáyé wọn lè jẹ́ kọ́ kú mi jẹ́ àtàwọ̀. ṣé o tún lábúrò? mo lábúrò. ṣé dókítà ló sọ fún yín pé wọ́n lè donate kidney? wọ́n sọ fún wọn ní ọmọ 22 years lè di kidney fún ọmọ 22 years. ṣé tí o bá fún un tó bá donate ṣé kò ní kí náà sọ ń pa ẹ̀ nígbà tẹ́ ẹ dọ́sítù? wọ́n ní kò lè affect mi pé màá mi lè kú wọ́n ní mi lè kú pé kò sí nǹkan wọ́n tẹ́sì kidney wọ́n ní tí kidney tẹ. kọjú síwájú. wọ́n ní kidney problem méjì mi kó wà òkè. súnmọ́ mọ́ mi ẹ̀ báyìí súnmọ́ mi ẹ̀ báyìí. kidney problem fún wọn pé bẹ̀rẹ̀ pẹ̀lú wọn. wọ́n ní máa donate ẹ̀kọ́ fún wọn ní kidney mi bí kò lè affect mi wọ́n ti sọ wọn àti lọ sí usage náà èmi náà ní lè ṣe nǹkan tó affect ara tèmi náà wọ́n ní tó bá donate títí ẹ. ẹyọ kan fún wọn ní tèmi pé kò lè. mélòó ni wọ́n ní? méjì. wọ́n ní wọ́n ní kidney méjì. bẹ́ẹ̀ni. ìwọ wàá donate ẹyọ kan. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ sọ fún ẹ pé tó bá donate kò sí tí ó ṣe é. bẹ́ẹ̀ni wọ́n ní kò sí. ẹ gbọ́ ṣó possible kí ẹ donate kidney gan? wọ́n ní lọ ẹ ó possible kí ẹ donate kidney gan? èmi ò gbọ́ rí o. ẹ ṣé wọ́n ti check wọ? wọ́n check mi usage. wọ́n ti check ẹ gbọ́ màmá ẹ jẹ́ màmá ó sọ̀rọ̀. ẹ̀dọ̀ ni wọ́n lè donate ẹ̀dọ̀ ni wọ́n lè donate ẹ̀dọ̀ yẹn wọ́n sọ pé ẹ̀dọ̀ ń pé wọ́n máa wá oògùn àtàbẹ́rẹ́ wọ́n fi ẹ̀dọ̀ yóò fi jí tí wọ́n sọ pé kidney àtẹ̀dọ̀ ni. kidney àtẹ̀dọ̀ so bó lẹ́sọ̀ ara rẹ̀ dọ̀. no wọ́n ní pé kidney gangan ló ń ṣe wọ́n kidney gangan ló ń ṣe wọ́n. ẹ̀dọ̀ pé abẹ́rẹ́ àtòògùn pé iná máa fún mi tẹ́dọ̀ yẹn máa fi ṣe wọ́n ní kidney gangan ni. wọ́n ní kidney gangan ló jẹ́ káwọn wú ó máa lọlẹ̀ fún abi 3 months ó ti ṣe wọ́n ti tó bí ọdún mẹ́ta ó ti ṣe wọ́n báyìí akọ̀ náwó ó lè lọlẹ̀ bí abi 3 months á tún padà wú bọ̀. ṣé tó bá donate kidney ṣé wọ́n ní gbowó kankan? àwọn máa gbowó lọ wa àwọn máa gbowó lọ wa o owó tó pọ̀ kò bí millions of naira ló ń dákọ̀ lọ ní. ẹbí èrò ní kẹ́ mú wá. 2 million naira. ọ̀ṣunṣù bo. usage. loot. yóò mẹ́ta sí ìsìn náà sọ fún mi. loot àbí usage. usage. wọ́n ti lè máa ná 2 million. ló wọ́n ní 2 million ẹ̀kọ́ máa fẹ́ kọ́ fi ṣe operation fún wọn kó máa fi lórí tí àmì kíní kan tíátà pé tó bá fẹ́ donate kidney pé owó yẹn pọ̀ ọ́ dàbí owó bí o tó rọ̀ jẹ́ káwọn wá mẹ́jọ náà tó ń kọ́ máa ṣe operation fún wọn pé kọ́ máa lọ máa bẹ̀rù kọ́ máa lọ gbé àtàntí mi lára mẹ́jọ náà wọn jẹ́ káwọn wá bẹ̀rù wọ́n sọ lẹ́yìn wọn jọ náà ni pé kọ́ máa rò pé owó yẹn ti pọ̀ jù kọ́ máa lọ pa àwọn ìmọ̀tàntí mi ní kọ́ máa sọ lójú wọn ẹbí tí ìmọ̀tàntí mi ti sọ ọjọ́ náà pé ẹni tó bá máa ṣe kidney fún wọn operation kidney fún wọn pé owó yẹn máa tó bá bí 20 million àbí 15 million ṣá. ọlágbára o. owó yẹn pọ̀ torí wọn torí tí wọ́n jọ́ náà mo jẹ́ ń sọ àwọn tí wọ́n ṣe ń gbọ́n sí gan ni báyìí wọ́n kọ̀ tó pé 2 million ẹ̀fọ́ máa fi ṣe bí operation pé wọ́n máa fi test àbúrò mi yìí náà òun náà ló máa ń mọ káàkiri látijọ́ yìí òun ló máa ń mọ káàkiri òun ló máa ń bọ́ káàkiri láàgbọ́n wa ní bó ṣe wá yìí lórí tiwa náà tó fi stop school fún ọmọ yìí
ó jẹ́ kó ti wà lábẹ́ primary 5 lọ school láti jọ ìmọ̀ àtọmọ 17 years torí tí wọ́n ọmọ lọ school 17 years tó jẹ́ ẹ̀gbọ́n títí ẹ̀ kò lọ school torí tèmi láti ọlọ́mọ káàkiri láti jọ ọlápẹ́ mi ò tún wá jábọ́ ni mo fi mo tún fi wà pẹ̀lú wọn láti jọ yìí. iṣẹ́ wo ló ń ṣe tó jábọ́. bíríkìlà ni mo ń ṣe mo kọ́ ṣe owó ṣùgbọ́n iṣẹ́ tí mo kọ́ owó tó máa fi bẹ̀rẹ̀ ni kò sí ọwọ́ mi. wàá lọ ṣe bíríkìlà pé kí n máa fún wọn lóúnjẹ. pé kò fi máa fún mọ́mì lóúnjẹ. pàtó di pé wọ́n tún lè rìn mọ́ ilé tọ́wọ́. ọmọ yìí ń sunkún ọmọ yìí ń sunkún ọmọ ilé òun ń sunkún. ẹjọ́ tó ọlọ ẹja ni wọ́n máa ẹjọ́ tó ọlọ ẹ máa kí àyíkú yáà ti tíráì fún wa gan ẹjọ́ tó ọlọ ní bàbá máa níyà ọmọ ẹjọ́ tó ọlọ yáà ìdíjà ó ti ṣe eré ó ti ṣe ibi bẹ́ẹ̀ tó jẹ ọmọ ẹjọ́ tó ọlọ ẹjọ́ ọmọ ẹja àánú wa ẹ̀ ní kàdé àgbákò àárín náà yìí náà àárín ní yìí àárín ní àárín ní ẹjọ́ tó ọlọ ẹ̀sán àánú ìyá ẹjọ́ ẹjọ́ ẹsẹ àánú wa ẹjọ́ tó Ọlọ́run ẹjọ́ ẹjẹ ewu tẹ bá ti ewu tẹ wo tí láàgbọn wa kò tí gbọ́ kò tí mọ ọkọ ẹjọ́ tó Ọlọ́run lójú ẹ ti inú ayé ìgò ti ju tàgbàlagbà mi lọ ẹjọ́ tó Ọlọ́run ẹjọ́ ẹsẹ àánú wa ẹsẹ àánú ya ayé ẹjọ́ ẹ bá aṣọ bóṣọ fún ẹjọ́ abẹ iná máa ráyè ẹjọ́ ẹnì kágbá pọ ẹni rí nira yáyò dìde mọ èmi mo gbé wọn jókè mo gbé wọn dìde mo gbé wọn rìn káàkiri èmi mo ṣe gbé ẹ fún wọn òwú náà má yìí sùn àwọn náà lè sùn àjọ lè sùn nílé dáadáa máa gbé káàkiri ní ẹjọ́ tó Ọlọ́run èmi lọ́ńdà gbé wọn ni mo gbé ìrẹ́pọ̀ tí wọ́n di mo ṣe gbé ẹ fún wọn ẹjọ́ tó Ọlọ́run ẹjọ́ ṣàánú wa máa yẹ ṣàánú wa ẹ̀yin náà máa rà aláàánú ní jìnnà sẹ́yìn náà ẹ̀yin náà ní rí nira ẹ̀ ní rí nira ẹjọ́ ṣàánú wa ẹjọ́ ṣáà ilé ẹjọ́ tó Ọlọ́run ẹjọ́ àánú rẹ̀ kò lè dárìn mọ́ kò lè dárìn sí mọ́. ìlú ní kẹ́ kó wá báyìí. 2 million naira. bí a bi 3 months lọ́sàn-án ẹ̀fún wa táàtì lọ usage mọ̀ tó owó táwọn náà ti ná pẹ̀lú owó táwọn ti gbogbo oṣù wọn táwọn náà gbà pẹ̀lú gbogbo ẹ̀ bí ìyá ti náà náà bí 900,000 fún tẹ́ẹ̀sì máa ti tẹ́ẹ̀sì gbogbo owó táwọn ṣe fi ń ṣe tẹ́ẹ̀sì tá a fi ń rógùn owó ìjà ogun bí 70,000 lọ ń lò lédi àgbà tó wọn ti lò mọ́ ojoojúmọ́ báyìí 70,000 lògùn tó ń lò ojoojúmọ́ ayé báyìí ogun 17,000 máa lò lójúmọ́ àgbà táwọn àwọn tí wọ́n ti rógùn rẹ̀ lọ́mọ tó wò ti sí lọ́wọ́ àwọn báyìí ló ti di pé wọ́n lè dárìn mọ́ tí wọ́n gbé wọn tọ̀ tí wọ́n gbé wọn dìde wọ́n gbé wọn ṣe gbẹ láàrin kí wọ́n lè ga tó báyìí ẹjọ́ tó rọlùn gbà tí kò sówó lọ gbà tọ́jú mọ́ àfiníkà wá sọ́dọ̀ dádì ẹjọ́ tó àti fẹ́rẹ́ ànígbà ẹjọ́ tó ẹ ṣàánú wa ẹjọ́ àgbàlá gbégbé làwọn abẹ́ láti di ìjẹ̀ka ìdán tó ọlẹ́ ìṣàánú wa àwọn náà ń bọ̀ àwọn náà ṣe bu ẹ̀ fún wa àgbàlá àti dúró ọ̀kan lọ́wọ́ máa ẹ máa mú ọ bọ̀ ẹ jápò náà ẹjọ́ ẹ máa fà wọn bọ̀ àmì ẹjọ́ tó Ọlọ́run ẹjọ́. ẹjọ́ wọn lè dá ìmọ̀ gbọ́ káàkiri wo ẹni ètò ìjọ fún ẹjọ́ tó Ọlọ́run ẹ ṣàánú wa kọmárà ẹjọ́ ẹ ṣàánú wa èyí ti wọlé máyì kí àyíkú bá yáyì tó sọ́fà lórí wa gan ẹjọ́ tó Ọlọ́run ẹjọ́ máa rà lánàá ẹjọ́ ẹ ṣàánú wa o ẹ ní rí nira láyé bí àìsí rí nira kọ́kọ́ ní àwọn ọmọ yóò ní rí nira o ẹ yóò ní rí nira gbèsè ayé mi kékeré nù nira ẹ nímọ̀ tó ń pè nira lágbọ́ Ọlọ́run ẹjọ́ tó Ọlọ́run àti bí ọdún mẹ́ta ní àìsí ń rù báyìí àti bí ọdún mẹ́ta lọ́sí ń rù káàkiri báyìí tó ń rú olúwẹ̀ lọ́wọ́ àtijọ́ àti nínú náà dín nira ẹjọ́ tó Ọlọ́run ràn wá lọ́wọ́ ẹjọ́ ràn wá lọ́wọ́ ẹjọ́ ẹ máa ráyè ràn wá lọ́wọ́ nira ipò ẹjọ́ ẹ̀ràn wá lọ́wọ́ ìnira ipò ẹjọ́ máa ráyè ẹ̀ràn wá lọ́wọ́ ẹjọ́ àti àtìsọ ọgbọ́n ìnira ní fún wọn àti ẹni tí a ti jẹun gan wọn ilé jẹun gan ẹjọ́. ẹjọ́ lẹ́nu ẹjọ́ díẹ̀ ẹjọ́ ṣàánú ẹjọ́ tó Ọlọ́run àti mọmi náà ìnira ni wọn kì í lé mọmi ẹjọ́ pẹ̀kùn pẹ̀lú ẹjọ́ ṣàánú wa ẹjọ́ tó Ọlọ́run ìnira alókèrè tó tóbi ẹ̀ ní ìlú ìyá ìdìgbìyànjú lórí wa ẹjọ́ ṣàánú wa ẹjọ́ tó Ọlọ́run ṣàánú wa ẹni káàdàgbà kù ẹni ò ní rí nira láyé yìí ẹni mọ̀ nira kọ́kọ́ ní yóò ní mọ̀ nira máa ráyè ẹjọ́ tó Ọlọ́run ẹ ṣàánú wa ìyá ìdìgbìyànjú tó ara ní wọn láti jọ ẹjọ́ tó Ọlọ́run ara ní wọn kò sówó náà láti fi wá sí ìbà ẹjọ́ tó Ọlọ́run kò sówó lọ́wọ́ amúbàṣe wáyé àti jẹun kan dì nira báyìí àtàná gan wọn jẹ kankan wọn ti wà yí lẹ́yìn kan momi kan ní èkó tàwọn ti tóbi jù àwọn òdìráyè momi kò sí lóúnjẹ fẹ́ dúró sí mọ́ kò sí nǹkan wọn lè yàgbé wọn lè tọ̀ ẹjọ́ tó Ọlọ́run ikùn wọn kọ̀ ga ní ẹjọ́ wọn lè dárìn mọ́ ẹjọ́ tó Ọlọ́run ẹ ṣàánú àwọn lè dárìn mọ́ ẹjọ́ ẹni padàgbà kúra yẹn ẹjọ́ tó ẹni rí nira ẹjọ́ ìyá yìí nira yìí ti pọ̀ fún lójú pọ̀jù fún ìyá yìí ẹjọ́ tó Ọlọ́run ìnira yìí pọ̀ ẹjọ́ ìnira yìí pọ̀ ẹ ṣàánú mi ọmọ orílẹ̀-èdè
ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ ẹ̀yin ló rà láàánú àrò ní ní lágbára Ọlọ́run ẹ ní rírú ti tèmi lágbára Ọlọ́run ẹ ní kúkú òjijì ikú òjijì ò ní pa yín ẹ ṣèyí àwọn ọmọ yín ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín sí lágbára Ọlọ́run ẹ ṣe mí láàánú ẹ ṣe mí láàánú. Kí ló fẹ́ kọ́ ṣe fún mọ́mí ẹ? Bẹ́ẹ̀ni kò mọ̀ bá ṣe wọ́n láàánú. Ìrìnàjò ṣe wọ́n láàánú torí tọ́lọ́ ẹni níwá. Ẹ̀ṣàánú wa torí tọ́lọ́ ẹ̀ṣàánú wa. Ẹni mẹ́rin alágbàá náà. Àgbàgbọ́ nìkan yìí. Ẹjọ́. Ẹjọ́ ṣàánú. Ẹjọ́. Mo fẹ́ràn bẹ́yẹ ẹjọ́ ṣàánú wa torí tọ́lá. Gbèsòdò mi. Ẹjọ́. Dani mo ti mẹ́rin lẹ́sẹ̀ yá ọmọ rẹ̀. Fúlàní jọjẹ àwọn ní mọ́nà mi ni wọ́n ti mọ̀ mú wọn rí káàkiri. Ló máa ti di ọ̀làjọ mọ́ ń jáde nítorí ọmọ ń sọ̀rọ̀ owó lọ́jà. Wọ́n máa fi kíni tèmi lẹ̀ fún ọ bọ́dọ̀ pé kọ́ gbé bọ́ọ̀ṣì wáyé náà wọ́n lè fi ọ́pẹ́jọ́ fún ọ̀rẹ́ báyìí náà pé ara wọn ò lé àbí kọ́kọ́ máa kọ́kọ́ ra òògùn àwọn òògùn ká máa lù tẹ́lẹ̀ ká gbogbo òògùn wọn fà. Wọ́n máa kọ́ ṣe kíni fún ọ̀yọ́ kíni. Ṣé 2 million kí wọ́n 2 million bẹ́ẹ̀ ṣe? Inú wọn ní 2 million pé wọ́n máa kọ́ bí àbò fún wọn ní gbogbo òògùn wọn. Wọ́n fi 2 million rọ̀gbà pé wọ́n kọ́ fi ṣe pẹ́ṣà. Wọ́n kọ́ fi ṣe pẹ́ṣà àkọ́ fún wọn pé kí wọ́n. Wọ́n á ṣe diagnosis wọn á kọ́ sí iná fọ́ọ̀sì. Wọ́n á diagnose. Wọ́n ní wọ́n lé wọ́n tíátà báyìí gbé ẹ̀mú tó yí ìlera wọn ó kó. Ẹ ṣì kú yíyan káwọn yẹn rí. Ọkọ̀ máa tọ́jú mi náà. Ẹ ṣì kọ́ ni. Kí n tó wọ tíátà. Ìjò yẹn ti tóbi jù, ó ti dé bíbá yìí mi, ó ti pin. Èmi ni ìjọ lè dárí mọ ìjọ tó ọlọ́mọ. Kí ló fẹ́ kọ́ ṣe fún mọ́mí ẹ̀? Kí ló fẹ́ kọ́ ṣe fún mọ́mí ẹ̀? Wọ́n ṣe wọ́n láàánú mi. Pọ́tọ́jú wọn. Ẹjọ́. Ẹni sọ́yìn. Dádì nǹkan. Dádì nǹkan. Dádì mi ti kú. Ẹ̀gbọ́n ọkọ yín ti kú. Bẹ́ẹ̀ ni, ó ti kú. Ọkọ yín ti kú. Látọdún méje sísìn. Látọdún méje sísìn ló ń fa gbogbo òrònú yìí. Èmi nìkan ni mò ń dá gbé, mò ń dá sùn. Àǹtí wọn èmi náà ni mo rán sùkúù. Èmi náà mo rán sùkúù. Ojú agbo mo máa ń lọ tẹ́lẹ̀ tí màá dùn lọ ọmọ fátẹ́gùn sáwọn èèyàn ní lè bá àròwó. Nígbà tó yá àwọn èèyàn sọ pé kí n má ṣe bẹ́ẹ̀ mọ́ kó tó di pé àìsàn yìí wọlé. Ìgbà táìsàn yìí wọlé dé tí mi tún ráyè lọ síbẹ̀ yẹn mọ́. Ilé mi àtọmọ mi máa lọ sọ́jà tó bá di wọ́ọ̀rọ̀ ni màá lọ tọrọ owó.
láti jẹun gbogbo ìgbà yẹn lélẹ́ ìwà lẹ́kọ̀ọ́. ọkọ yín ti kú. Bẹ́ẹ̀ látọdún kejì. ẹni máa kọ́ ṣe dialysis pẹ̀lú 2 million. Diagnosis appendix. Ṣé 2 million náà diagnose wọn? Èló gan-an fẹ́ èló ni wọ́n sọ fún dókítà fún pẹ̀ nílò. Wọ́n ti ní tamasi lórí kidney. Wọ́n máa yá. Ìwọ́dẹ̀ tí wọ́n wà kí ló máa ṣe? Wọ́n máa dúró ti kidney level. Súnmọ́ bí kámẹ́rà. Wọ́n máa dúró ti kidney level. Sọ́mọ wọn ni wọ́. Tẹ́kàn bọ̀ wọn ni mí. Tẹ́kàn bọ̀ wọn ni mọ́mọ́ wọn ni mí. Mo ní máa dúró ti kidney. Ẹ̀gbọ́n ti ẹ̀ ń kọ́. Ẹ̀gbọ́n mi wọ́n wà ní ibiṣẹ́ lọ́wọ́ àbáyọ káwọn náà wà àwọn náà ti ń bọ̀ báyìí wọ́n ti ń bọ̀ ti wà lọ́nà bá ti fẹ́ẹ̀ dé báyìí wọ́n ti fẹ́ẹ̀ dé lórí àwọn náà sáré bọ̀ ìgbà tó gbọ́ pàdé wà ọdọ̀ Àgbàlá Gabriel wọ́n náà náà ti sáré bọ̀ báyìí àwọn náà ti fẹ́ẹ̀ dé ìbàyẹ̀ ẹjọ́ máa yẹ gbà wá ẹjọ́ tó wọ̀ lọ ẹ má kí ayò kú báyìí ìyá yìí ti ó jẹ́ nǹkan ibi nínú ayé wa ẹjọ́ tó wọ̀ lọ ẹ má kí ayò kú báyìí ṣàánú wa ẹjọ́ ẹ bá ràn wọ́n lọ́wọ́ ẹjọ́ tó wọ̀ lọ àánú la béèrè fún ẹjọ́ iná ní kágbà pé ẹni rí nira ìnira ló kéré tó tóbi ẹni rí nira aráyé yín ẹjọ́ tó wọ̀ lọ́rùn ẹjọ́ ayé òní pàkádà ayédà ayé òní dọ̀rọ̀ yíwù ẹjọ́ tó Ọlọ́run ayé òní dọ̀rọ̀ yíwù ẹjọ́ ẹnà máa rógo ìlú ẹjọ́ tó Ọlọ́run ẹjọ́ kí a rógo ẹjọ́ tó Ọlọ́run ẹbá ànúlà nídìbà ànúlà nídìbà tọwọ́ yín bá ẹjọ́ tó Ọlọ́run máa ráyè ṣàánú wa ẹjọ́. Jẹ́ fún mi sọ̀rọ̀ ẹ súnmọ́ mọ́ mi. Ẹ ṣàánú ẹjọ́ ẹni rí nira ẹjọ́ ń tètè lọ ẹ ṣàánú wa ẹni rí nira ẹjọ́ ẹ ṣàánú wa ẹjọ́. Balikis. Okay. Ẹjọ́ ẹ ṣàánú wa ẹjọ́ ẹni kágbá kó láyé yín ẹjọ́ ẹ ṣàánú wa ẹni wíwélé ẹjọ́ ẹjọ́ ẹ ṣàánú wa torí t'Ọlọ́run ẹjọ́ ẹ ṣàánú wa ọmọlọ́mọye ẹjọ́ ẹ ṣàánú wa ẹ ṣàánú wa ẹ̀yin náà ní kú báyìí ẹjọ́ ẹ ṣàánú wa ẹjọ́ ẹni mẹ́nira láyé yín. Ọmọdé mẹ́rin lọ́mọ 9 years. Ṣó ń lọ school? Mi lọ school mọ́ àtìgbà tó ti rẹ̀ wẹ́ẹ̀ mi ti lọ school mọ́ tí mo mú wọn rí káàkiri. O ní? Mo mú wọn rí káàkiri kí bọ́dá mi tó dé. Mo lọ mú wọn lọ. Tó bá ti di wọlé òde tí kò bá sì gbọ́dọ̀ fẹ́ jẹ mo lọ sọ́jà mo lọ mọ tọrọ owó. O mú mi rìn káàkiri. O mú ọ lọ sọ́jà a lọ máa tọrọ owó. Owó tí a bá fi tọrọ rẹ fi máa jẹun. Bẹ́ẹ̀ ẹ jẹ́ ṣàánú wa ẹjọ́ ń torí Ọlọ́run ẹni kágbá kó láyé yín ẹ ṣàánú wa táwọn oníní yín ẹni mẹ́ni láyé yín ẹ ṣàánú wa. Ìyá ìyá báwo yẹn sọ̀rọ̀. Ẹ ṣàánú fún mi ẹ̀yin náà ní rí ìnira lágbára Ọlọ́run ẹ ní kúkú òjijì ẹ̀yin lẹ́sìn yá àwọn ọmọ yín lágbára Ọlọ́run ẹ̀yin náà ní tọrọ jẹ ẹ̀ ní tọrọ ọmọ lágbára Ọlọ́run àìsàn tí ò gbóògùn kò ní í ṣe yé àìsàn tí paracetamol kò ní í ṣe yín lágbára Ọlọ́run ẹ̀yin ọmọ Nàìjíríà
ẹ dìde ìrànlọ́wọ́ fún mi kára mi yá kára mi le kí lè bá àròjú ráyè tọ́jú àwọn ọmọ yìí. ẹnìkan fún ní 98,000 ẹnìkan fún 98,000 ẹnìkan fún 98,000. ẹjọ́ nàìjíríà jẹ́ tó fún 98,000 kò ní rí ní àwọn onímọ̀ nira o àtọ̀jú òkú ọlọ́run níbi ṣe wa àtọ̀jú òkú ọlọ́run níbi ṣe o ọlọ́run àgbègbè àwọn ọmọ máa jèrè àwọn ọmọ náà máa jèrè rẹ̀ ẹjọ́ ẹ ṣé o àmọ́ lóore ẹjọ́ o àmọ́ lóore o ẹ ṣé o ẹ ní fojú sunkún ọmọ ẹ ní kúkú òjijì àìsàn tí ògbóògùn kò ní ṣe yín o àìsàn tí paracetamol ọkà kò ní ṣe yín lágbára Ọlọ́run ayíǹda yín ò máa jẹ́ lágbára Ọlọ́run. ẹjọ́ ẹ ṣàánú wa ẹ ṣàánú ẹjọ́ àánú la rí ju àánú la rí jẹ ṣàánú wa ẹjọ́. ẹ dúpẹ́ ẹni tó fún yín lówó ṣe ẹni tó fún yín 98,000 rèé. ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o Ọlọ́run á san yín lẹ́san rẹ̀ o nítorí máa fi dá padà fún yín á jù bẹ́ẹ̀ lọ oore tó lọ́wọ́ fi dá padà fún yín yóò jù bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run ẹ ṣé o. Ọlọ́run á fún yín ní tó ta ìlú ọmọ ọdún mélòó lọmọ kékeré tó wà lọ́dọ̀ wọn. 9 years. 9 years ok bí alẹ́ yìí tó máa gbé àgbàlá lórí ọmọ wọn. ok ẹ ṣé ma ẹ ṣé mọ́mì ẹ ṣé o àgbàlá lórí ọmọ. ẹ ṣé o ẹ ṣé mà o ó dàbọ̀. yóò wọn ni kò gbé wọn bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ wọn náà gbọ́dọ̀ mi. ẹ̀yin ọmọ Nàìjíríà rere ẹ ṣe mí láàánú ẹ̀yin náà ò ní bá kúkú òjijì ẹ sì yá àwọn ọmọ yín lágbára Ọlọ́run àìsàn káìsàn kò ní í ṣe yín àìsàn tí ò gbóògùn kò ní í ṣe yín àìsàn tí paracetamol kò ní í ṣe yín arò ní ní lágbára Ọlọ́run wọn ní gbé dìgbàdìgbà káàkiri lágbára Ọlọ́run ẹ ṣe mí láàánú torí tọlọ́run ẹ ṣe mí láàánú ẹ ṣe mí láàánú ẹ mú mi lára dé ẹ mú mi lára lè. Ọlọ́run ló máa mú yín lára dá èyàn àwọn yóò kàn sápá wọn ni. hello ma ẹjọ́ tó wọlé ṣàánú wa. hello ma. bàtà tó dé ṣe láti gan tó máa tún máa àfẹ́ ti kídìní ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ tó lọ. ẹjọ́. ẹ ṣé o ẹ ṣé ma. ẹ ṣé o kò gbọdọ̀ ayé mi wí fún yín jò. yes ma. ẹ ṣé ma. ẹ ṣé ma. yes ma. ẹ ṣé ma. ẹ ṣé ma. ẹ ṣé ma. ẹ ṣé ma. kókó jíjẹ ṣàánú wa torí tọ́lọ̀ wọn ní gbé dìgbàdìgbà níbo di ilé ìwòsàn ẹjọ́ ẹ ṣàánú wa torí tọ́lọ̀ ẹ ṣàánú wa. ìnira ò ní bẹ́ẹ̀ yín náà o. ẹni mọ́ni alágbára Ọlọ́run ẹ ṣàánú wa. àjọ tó gbogbo náà ní ṣe lágbára Ọlọ́run. ẹni mọ́ni rẹ ṣe wá lánàá. ẹni mọ́ni rẹ ṣe wá lánàá torí tọ́lọ́ ẹni kágbà kó láyé yẹn ilé ẹ̀sìn yà ọmọ yìí ẹjọ́ ṣàánú wa ẹni púpọ̀ jíjẹ ẹni púpọ̀ owó ẹ ṣàánú wa torí tọ́lọ́ ẹ ṣàánú wa ẹni ọmọ Nàìjíríà ṣe wá lánàá torí tọ́lọ́ ẹ ṣàánú wa. ẹ̀yin mọ̀ nira ayé onífọmọ payín lẹ́kùn ẹ ṣàánú wa. nǹkan tí ẹ̀kọ́ ní kán kọ́ ṣe ní kán lọ ṣe náà èwo nínú. ẹ ṣàánú wa ẹ ṣàánú wa torí tọ́lọ̀ ẹ ṣàánú wa. kí wọ́n máa diagnose ẹni kágbá kó ayé yẹ ṣàánú wa. bí wọ́n dẹ̀ ṣe sọ wọ́n nígbà táwọn lọ ní 3 months ago 3 months ago náà ní kan diagnose 3 months ago 3 months ago yóò ti jù bẹ́ẹ̀ lọ gbọ́n báyìí wọ́n tiẹ̀ bó tiẹ̀ ṣe 1 million kọ́ tiẹ̀ kọ́ rí kán máa lọ tuntun bó jẹ́ 2 million bó jẹ́ 1.5 bó jẹ́ 1 million náà rí tán nígbà fún wọn lówó bó jẹ́ díẹ̀ náà rí àná ọmọ yẹn ń ṣe mí. ṣe wá láàánú ẹjọ́ ẹ ṣe wá láàánú torí tọ́lọ̀ ẹjọ́ ẹ ṣe wá láàánú ẹni mọ̀ ní aláyé yín ẹ ṣe wá láàánú torí tọ́lọ̀ ẹ ṣe wá láàánú ẹjọ́ ẹni mọ̀ níra
ẹ ṣe wá láàánú ẹ jọ̀ọ́ ẹ ṣe wá láàánú ẹ jọ̀ọ́ ẹni mọ̀ ní láyé yín ẹ ṣe wá láàánú ẹni kágbà kó ẹni wíwélé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa torí t'Ọlọ́run ẹ jọ̀ọ́. ó yé ọmọ yẹn o ó yé ọmọ ìkéré tó fi ń sọkún ó yé kí nìdí ni pé ṣe ń pọ ọmọ ìkéré ni kò rí lè ok wọ́n lé ọdún mélòó ní dájú wọn kú 7 years so she was 2 years nígbà dájú wọn kú so ṣe mọ ẹni tí ò gbádùn bàbá òun wà lọ́mọdún méjì kò gbádùn bàbá now ó ti ń gbọ́njú bọ̀ ìyá nìkan lórí. ọmọ nàìjíríà rẹ ẹ ṣàánú mi àrò níní lágbára Ọlọ́run ẹ ní kúkú òjijì ẹ ní fojú sunkún ọmọ lágbára Ọlọ́run ẹ̀yin náà ní tọrọ jẹ ẹ̀yin tọrọ ọmọ lágbára Ọlọ́run àrò níní àìsàn káìsàn kò ní gbé yín dé lágbára Ọlọ́run àìsàn tí pa paracetamol kò ní ṣe yín ẹ ṣe mí láàánú ẹ ṣe mí láàánú torí ìtọ́lọ́ ẹ ṣe mí láàánú ẹ ṣe mí láàánú ṣe mí láàánú torí ìtọ́lọ́ ẹ ṣe mí láàánú. mi ti ẹ mọ tí màá sọ. mo bá mama ìṣùpẹ̀ I plead for this mama fún pọpẹṣì I really plead for her I plead for her mercy I plead for help on behalf of her kan lọ ṣe diagnosis wọn lọmọ wọn máa donate kidney wọn lọmọ máa donate kidney kọlọ náà di ayé ọmọ mú wọn ní wọn ní bàbá wọn dádì wọn ti kú láti ọdún méje sẹ́yìn so I imagine life without a father tí mímọ náà bàbá làwọn ọmọ iṣẹ́ ìkéré ẹwù bàbá wọn yẹn bá ń gbọ́ ọmọ yẹn sẹ́yìn àwọn ọmọ ṣe kéré wọ́n ṣe kéré wọ́n gbójú mú wọn dandan. ẹ̀yin ọmọ nàìjíríà rere sí mi láàánú ikùn mi lélẹ́yìí ìrònú sí bàbá wọn náà ló jẹ́ kí n kó sínú àìsàn yìí nígbà tí ò sẹ́ni tó fẹ́ ràn mí lọ́wọ́ èmi náà ni mo rán wọn ní school ẹ̀gbọ́n wọn tó jẹ́ first born mi obìnrin èmi náà ni mo rán school kò lọ yunifásitì òṣùpọ̀ ó lọ sí polytechnic ní Ìlọrin èmi náà ni mo dàyà kó gbogbo ìrònú yẹn ló fa àìsàn sí mi lára ẹ ṣe mí láàánú ẹ ṣe mí láàánú ẹ tọ́jú mi ẹ ṣe mí láàánú ẹ ṣe mí láàánú arò òní lẹ́yìn náà arò òní ní arìn ní pọ̀ òye irin ó ti wúwo ẹsẹ̀ mi. Account number foundation only 0199131544. ẹ kò bá ṣe máa ń pè 991 544. yẹ pè bẹ́ẹ̀. 544. Gabriel Ademola Amusan, GTB Bank. On you. The number táwọn yẹn lè pè sí blue number yẹn. ọmọ nàìjíríà rere ẹ ṣàánú mi o wàhálà àwọn ọmọ ni ló kó mi sáìsàn yìí o ló jẹ́ kí n ráìsàn yìí rè o wàhálà àwọn ọmọ jíjẹ mímu máa ra aṣọ sáwọn ọmọ lọ́rùn wọn lọ sí school èmi náà ni mò ń gbọ́ gbogbo ẹ̀mí rí fámìlì kankan fámìlì ọkọ mi ò yọjú ẹ ṣe mí láàánú. Gbogbo àwọn tó bá fẹ́ pè tẹ́ bá fẹ́ pè sórí aago nọ́mbà tẹ́ lè pè sí ni 070 54 900 751 lẹ́ẹ̀kan sí 070 54 900 751. ẹ gbèsòdò ọmọ yẹn.
ẹ ṣe wá láàánú torí tọ́lọ̀ ẹ ṣe wá láàánú ẹ jọ̀ọ́ ẹnì kágbà kò ẹ jọ̀ọ́ ẹ ṣe wá láàánú ẹnì rúwélé ẹ ṣe wá láàánú torí tọ́lọ̀ ẹ ṣe wá láàánú gbẹgbẹ mi ló ti lọ sí èmi nìkan ni mi lọ máa mọ fún mi lálásọ kan ẹ jọ̀ọ́ ẹ ṣe wá láàánú ẹ ṣe wá láàánú torí tọ́lọ̀ ẹ ṣe wá láàánú ẹ ṣe wá láàánú. ṣé torí ẹni tó ṣe àìsàn mẹ́lò fi lọ skul mọ́? Bẹ́ẹ̀ ni sà. torí ẹni tó ṣe àìsàn mẹ́lò fi lọ skul mọ́? Wọ́n rí káàkiri ní. o mú mi rìn káàkiri. Wọ́n sọ pé ajá jẹ ká lọ sọ́jà ká lọ sọ owó ìmọ̀mọ́ ní kankan tá a jẹ. ẹ ṣe wá láàánú torí tọ́lọ̀ ẹ ṣe wá láàánú ẹni kágbà kó láyé ní ẹni wíwélé ẹ jọ̀ọ́ ṣe wá láàánú ẹ jọ̀ọ́ ẹ ṣe wá láàánú torí tọ́lọ̀ ẹni wíwélé yìí ẹ ṣàánú mọ́ mi ẹ jọ̀ọ́ ẹ ṣe wá láàánú ẹ jọ̀ọ́. ẹ ṣàánú mọ́ mi ẹ jọ̀ọ́ torí tọ́lọ̀ ẹni wíwélé ẹ ṣàánú mọ́ ẹni ẹni mọ́ pàṣẹ kankan ẹni mọ́ ọkọ̀ tí ń ṣàìsàn ẹni jẹ́yà láyé yìí ẹ ṣe wá láàánú ẹni wọ́n láàánú torí tọ́lọ̀. ẹ ṣe wá láàánú ẹni wọnú àìsàn ẹ ṣe wá láàánú ẹni kágbà kó ẹni bàbá tí ń jáde láyé ní ẹ ṣe wá láàánú ẹ ṣe mí láàánú torí tọ́lọ̀ ẹ ṣe wá láàánú ẹni mọ́nira. ẹ ṣe wá láàánú. 15, 58. ẹ ṣe wá láàánú torí tọ́lọ̀ ẹni kágbà kó ẹni mọ́nira ẹ ṣe wá láàánú. 18 àbí mà? ẹyẹ mọ́lẹ́dí ẹ ṣe wá láàánú torí tọ́lọ̀. 58,000 naira. God bless you, man. God bless you. ẹ ṣe o ẹni mọ́nira ẹ ṣe o. God bless you. ẹ ṣe o ẹ ṣe wá Bá mi láàánú. tún àkáǹtì yẹn pè. God bless you, man. Ẹ ṣé mà. account number fún account number ti foundation ẹ ṣe wá èyí tí ẹ lè fi lè ràn wọ́n lọ́wọ́ náà ni 01 991 315 44 lẹ́ẹ̀kan sí 01 991 315 44 GTB Gabriel Adémọ́lá Amusan òní ó kọ tó máa gbé jáde account foundation gangan ni à ń pè jáde yẹn 01 991 315 44 GTB Gabriel Adémọ́lá Amusan. Tẹ́ bá sì pè lórí nọ́mbà tẹ́ tún lè pè sí orí nọ́mbà náà ni 070 54 900 751 54 900 751. Again, it's 070. 070 54 900 751. So one need the ọ̀rọ̀ kidney ni. Then you can send 3,000 naira. Presently, we have 220,000 naira. Hallelujah. We have 220,000. So 220,000. So àwọn iṣẹ́ ń wọlé mi àwọn ẹ̀ máa wo gan. Mo gba Ọlọ́run gbọ́ pé mama ẹ ti rí 220,000.
ẹ ti rí 220,000 so mo gba Ọlọ́run gbọ́ pé ẹni mọ́ ni aláyé ní ẹṣẹ́ o. àmín. ẹ̀rọ Nàìjíríà ṣe wá láàánú ẹ̀wọ̀n kún wọn tó ṣe wú. àti bí ọdún mẹ́ta wọn ti ń bá ẹ ṣe wá láàánú. ọdún mélòó? ọdún mẹ́ta. ọdún mẹ́ta ni mọ́mí ẹ ti ń rú káàkiri báyìí. bẹ́ẹ̀ ni sà ẹ ṣe wá láàánú torí tọ́lá. ìrẹsì wọn láàánú wọn rẹ pè mí ló ti lọ sùn tó ń pè mí lọ́la sọ̀kan ẹ ṣe mí láàánú torí tọ́lá. ẹ ṣe wá láàánú ẹnì kábà kó láyé ẹnì mọ́ ni wọ́n jọ. ẹnì kan fún 20,000 naira lóra. ẹni ò ní rogun àìsàn ara ò ní ní yín o. ẹ̀sìn kan mìíràn. So mo go for 20,000. 240,000, sir. Well, just likely 240,000. 240,000. So mo 20,000 kan náà bí báyìí again. 260,000. 260,000, sir. 260,000. Tí o bóyá ti gbé 1 bí. Tó ṣe gbé 232,000 1 bí báyìí. So area ànúgbà. Amen. ẹ̀yin ọmọ Nàìjíríà rere ẹ ṣe mí láàánú. àánú àdìdè fún wọn. ọ̀rọ̀ ni mí. ẹ̀yin tí ẹ fi Ọlọ́run fẹ́ lò fún wọn ẹ jọ̀ọ́ ẹ dìde sí wọn ojú ò ní tì yín ọ̀tá ò ní yọ̀ yín ẹ ó bá àánú pàdé ṣàdúrà òtí ẹ ní rógun ẹrù káàkiri kò wù wọ́n báyìí kò wù wọ́n ẹ bá mi dìde sí wọn kó máa lọ hospital bàbá wọn ti kú ìyá nìkan ló kù ìyá náà ló tún wá ní iṣu yìí àwọn ọmọ ìkan má dọmọ òrukàn àwọn ọmọ ìkan má di ọmọ òrukàn má di ọmọ òrukàn I pity them ṣé àwọn ọmọ márùn-ún náà ló wà. bẹ́ẹ̀ wọ́n wà so wọ lẹ́gbọ̀n àbí. mi sẹ́kọ̀n bọ̀ mo lẹ́gbọ̀n òbí mi fọ́gbọ̀n. ẹ̀dẹ̀ lábúrò mélòó. mo lábúrò mẹ́ta lẹ́yìn. àbúrò mẹ́ta ló ń lẹ́yìn. àbúrò mẹ́ta ló ń lẹ́yìn. àbúrò mẹ́ta. so Ọlọ́run lábúrò mẹ́ta lẹ́yìn. ele last born. ok one last born. one làbí kẹ́yìn. pẹ̀lẹ́ ṣùgbọ́n pẹ̀lẹ́ súnmọ́ mọ́mí ẹ̀ ẹ yá pray fún mọ́mí ẹ̀ gbàdúrà fún mọ́mí ẹ̀. lọ́wọ́ Jésù ẹni bá rẹ̀ kú lágbára lọ. ẹ kí ló pé. ẹni bá rẹ̀ kú lágbára lọ. ẹni bá rẹ̀ kú lágbára lọ. ẹni bá rẹ̀ kú lọ́mọ mú sẹ́. ọmọ yẹn jẹ́ kí ní fún yín kò sí jẹ́ rẹ̀ kú lágbára lọ. èyí lè máa ṣe yá wọn lágbára lọ. ẹni mọ sáré yín. ọmọ rẹ̀ tún kì í ṣe olúwa. ẹ wá tún àkáǹtì yẹn pé ké ẹ tún pé. Account number foundation is 01-991-31544. Lẹ́ẹ̀kan sí 01-991-31544. GTB Gabriel Ademola Amusan. ẹ tún pé again. Account number èyí tẹ́lẹ̀ fowó sọwọ́ sí tó jẹ́ ti foundation ó ní 01 fún wọn. tẹ́lẹ̀ fi sọwọ́ sí fún wọn ó náà ní 01-991-31544 01-991-31544 GTB Bank ni o GT Bank Gabriel Ademola Amusan ó ní account number tẹ́ fi lè àwọn lọ́wọ́ nìyẹn. ẹ ràn mí lọ́wọ́ o ẹ ní ogun àgbákò lágbára Ọlọ́run ara ò ní ní yín ẹ̀yin náà ní púpọ̀ òjijì lágbára Ọlọ́run ẹ ní ogun àìsàn káìsàn àìsàn tí ò gbógun ò ní ṣe yín o ẹ ṣe mí náà nítorí ìtọ́ náà ẹ̀yin ọmọ Nàìjíríà rẹ. ẹ wá jọ mo fi Kristi bẹ̀ wá
gbogbo ẹ̀ náà kọ́ lówó ẹ̀yin kan lè bá wọn share ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ yẹn á fi rí i ẹlòmíín lè dá wọn gbé ó lè dá wọn handle èmi ò lágbára kankan èmi ò ọ̀gbá tọ́lọ́run mi ni mò ń ṣe mi ò lágbára tí n bá lágbára I won't bring out life tí n bá ní 20 million tán lè ná lọ hospital yóò kówó lọ́rùn bí mo ní 2 million kan tí mo lè kó fún wọn ayé yìí láti náwó wọn ìnáwó lọ́rùn so ayé yìí láti náwó I really felt so much pity for her and I believe God will send her help. Amen. Ẹ bá wọn share wọ́n ti rí 300,000. Hallelujah. Wọ́n ti rí 300,000. Ṣé bá ń gbé yẹn? Ṣé wọ́n? Ṣé wọ́n àdáwò? Ṣé wọ́n dáadáa? Wọ́n ti rí wọ́n ti rí 303,000. Hallelujah. Hallelujah. Wọ́n rí àánú. Obìnrin bẹ́ẹ̀ Monday a máa lọ kí lọ́sítù. Ọ̀la ló máa dé. Títí tán. A jẹ́ pé a máa gbé nírọ̀lẹ́ ọ̀la. Obìnrin kan láì tó nípò báyìí tó nípò tó ń kọrin lọ́jọ́ wọnú ilé tó ń kọrin ìlàjẹ́ báyìí. A máa tẹ̀lé fọ́tò ẹ̀gbẹ́ máa fi àwọn èèyàn. Ká gbé last. Ká gbé òun ló nípò tá a tún gbé last. Bẹ́ẹ̀ ni sá. So nípò ká gbé last. Àwọn èèyàn ńlá nǹkan kọjá ojú àwọn èèyàn rí o. Ọmọ yín ti gbàdúrà lẹ́kọ̀ọ́ ó lẹ́ẹ̀ni bá lọ. Ẹni bá lọ béèrè ìrànlọ́wọ́ ká máa lọ ẹjọ́ ọmọ yẹn ó sọ̀rọ̀ fún mọ́mí ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ kí àwọn èèyàn kó wọ́n ṣe o. ẹ ṣé o ẹni wọnú ìjà ìsọ̀rọ̀ ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ fún mi lówó ẹ ṣé o ẹni wọnú ìjà ìsọ̀ lágbára Ọlọ́run ẹni ogun ọ̀rẹ́ lágbára Ọlọ́run àìsàn káìsàn kò ní í ṣe yín àìsàn káìsàn kò ní í gbé yín dé lágbára Ọlọ́run ẹ ṣé o. àìsàn kọ́lẹ̀ kò ní í ṣe yín ẹ wò wọ́n tọ́jú ọmọ yín ẹ ṣé o ẹni wọnú ìjà ìsọ̀ ẹ ṣé o. lẹ́ẹ̀kan sí nọ́mbà tẹ́ lè pè sí láti ṣèrànlọ́wọ́ fún màmá yìí náà ní 070 54 900 751 nọ́mbà tẹ́ lè pè sí tàbí lórí WhatsApp náà ní nọ́mbà kan ṣoṣo yìí tẹ́ lè pè sí òun náà ní 070 54 900 751 account foundation tẹ́ fi lè rán arábìnrin.